àwọn tó fẹ́ jẹ́ kí wọ́n rí àdírẹ́sì ẹ̀rọ ìlú ìbéèrè ìgbà ó gan-an lè ṣe bàálé àti ìgbà tí a lè ṣe kàbílé torí oníbèrè kan náà tún béèrè lẹ́ẹ̀kan tí àgbẹ̀tẹ̀ dáadáa ní orí ètò ìyàwó bismillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ala nabiyina amma ba'd ìgbà tó bá lé nǹkan a máa ṣe bàálé ìgbà tó bá dé nǹkan a máa ṣe kàbílé bí wọ́n ti sọ fún wa lẹ́ẹ̀kan àti pé tó tẹ̀wọ̀n nínú táwọn onímọ̀ ìbínú àwọn màlìkíyà nìyẹn ló tẹ̀wọ̀n torí pé àwọn ẹ̀rí tó wá so wọ́n wòye sí wọ́n rò pé àwọn àyè tánàbí ti forí kalẹ̀ sọ́lọ́ sọ́n lẹ́yìn ìgbà tó bá sálámà wọ́n rí pé ibi tánàbí ti bí òǹkò ni àbí pé wọ́n ti ṣiṣẹ́ kù tó ti ṣe ìméjì so ibi tí ó ti ànábì ti forí kalẹ̀ síwájú kó tó sálámà wọ́n rí pé ibi tánàbí ti tó ti lé òǹkò ni sódà ìgbà tá bá ti léwu nǹkan a máa forí kan lẹ́yìn ìgbàdé lẹ́yìn sálámà pé ẹgbẹ́ àwọn ẹ̀rí tó wá látọ̀ láti sọ̀tọ̀ àmì ìgbà tá bá ti wá dé nǹkan a máa fi orí kan lẹ̀ síwájú ká tó sálámà jẹ́ kọ̀bí so wọ́n lo àwọn ọ̀rọ̀ tó wá látọ̀ láti sọ̀rọ̀ so àpapọ̀ náà fi sọ̀rọ̀ àṣọ àti pé náà lọ sọ pé tó tẹ̀wọ̀n ní ọ̀rọ̀ táwọn kí ọ̀sọ̀ ọlọ́ọ̀bọ̀lọ̀ tó ní ìmọ̀ ṣùgbọ́n àdéfẹ́ tó ní ilẹ̀ kan sódà bàtà náà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń tí wọ́n dìde tí wọ́n jòkó ń de ìdókòlẹ̀ kejì so náà bí forí kalẹ̀ síwájú kí wọ́n tó sára wọn nítorí pé wọ́n ti dín òkú nù sí wọn ò lérùn kú ṣe ọlọ́ọ̀bọ̀lọ̀ tó ní ìmọ̀ ẹni tó bá ti dé padà ẹni tó bá dìde báwọn tó bá padà tó bá ṣe sàtáyà tó tún á dìde padà ṣùgbọ́n bí kan dáhùn náà ṣe wípé tí ọba ti padà sí inú sọ́rọ́tò tí ọba ti ké sọ́rọ́tò Fatiha ìyẹn ti ó ti lé nǹkan báwọn sódà tí àwọn ẹ̀sẹ̀ àwọn sára tó bá sára wọn ẹ̀sẹ̀ wá forí lè kàn lẹ́yìn àwọn àṣeyọrí. torí ìgbà tí ẹni dáhùn béèrè kí ọlọ́run bá kí ó bá wa sẹ́yìn lẹ́sàn-án ọ̀nà kan ara béèrè tí wọ́n